happy birthday. One time. Happy birthday. Okay. Ọdún tó bọ́ lọ́nà. Aṣojú ẹ̀mí rẹ̀. Ọmọ lọ́dún. Happy Ẹ kú birthday. oríire. Ẹ kò mọ́lẹ̀. Daddy. Tó bá lè wù yín ẹ lè hallelujah o. Ẹ dẹ̀ lè bẹ̀rẹ̀ múlẹ̀ kẹ́ jó dárí. Jó dárí. Mi ò ríran Ọlọ́run Ẹlẹ́dùmarè rí. Ojoojúmọ́ ló dára sí. Ẹ dẹ̀ lè bẹ̀rẹ̀ múlẹ̀ kẹ́ jó. Ọlọ́dún ní mọ tiẹ̀ lọ́dún bóyin tí mọ tiẹ̀ nínú afárá bẹ́ẹ̀kọ́ tí mọ tiẹ̀ nínú ìwé lọ́dúnlọ́dún là ń rórógbó lọ́dúnlọ́dún là ń rábùsà lọ́dúnlọ́dún ní pèrègùn yọ. Tẹ̀rín tọ̀yàyà tìlùtì fún ni mo fi kí ọmọ ọlọ́jọ́ bí òní Mrs. Antonia Ìyábọ̀ Ọláníyan màmá ìwé Breakthrough Children Zonal Coordinator aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ màmá tó ṣe é mú yangàn láwùjọ abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìyá tó mọ̀mọ́ kẹ́ tó mọ̀ kẹ́ ọmọ ìyá Ọláníyan Jùmọ̀kẹ́ ìyá Fọlákẹ́ ìyá Tọ́lá ìyá Joy ìyá rere ìyá dáadáa abiyamọ ni tí kì í ṣe abiyagba. ọmọ ọlọ́jọ́ bí òní Mrs. Antonia Ìyábọ̀ Ọláníyan ọmọ ọ̀tàn ayégbájú ọmọ alówó lódù bí ìyèrè ọmọ ọ̀tàn ògbọ́dọ̀ jájá ọmọ atẹ́nigbọ́lá ọmọ olóyè mẹ́rìndínlógún ọmọ olóyè àjẹfọwọ́pa ohun di alọ́mu ọmọ agbẹ́yìn kùlé mọ yóò dùn tó wù. olóṣèré nìyí ọmọ onílẹ̀ obì ọmọ olóbì kan wọ́wọ́ tìrì wọ ọmọ olóbì kan wọ̀wọ̀ tìrì wọ̀ ọmọ afẹ́fẹ́ tí ń ṣerú obì ládùládù ọmọ aláṣẹ mi ò wá nídìí ọ̀kan kí n má jòbì tó gbó kaka ọmọ aláṣẹ mo délé ọwá nífẹ̀rẹ̀ láfẹ̀mọ́jú adé tó ń bẹ lórí rẹ̀ funfun ni bàtà tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ funfun ni ọmọ aládé ṣẹṣẹ fún ọ̀tàn onílẹ̀ obì ìjẹ̀ṣà òrídìí ìṣáná ilé lẹ́rú ọwá ti múná roko ìjẹ̀ṣà ló ń ṣe tòlótòló ẹrú bàbá tí a ló ń sin pẹ́pẹ́yẹ atẹ́nigbọ́lá ní ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Mrs. Antonia Ìyábọ̀ Ọláníyan gbogbo ọjọ́ kẹtàlá oṣù kìíní ló sọ nípa rẹ̀ onínúure ìyá tó mòye tó sì ní ìbẹ̀rù Ọlọ́run. Mrs. Antonia Ìyábọ̀ Ọláníyan the Lord is my shepherd ẹ ti sọjọ́ ọ̀bẹ yín lónìí. ẹ ní ṣubú dànù ẹ ò ní báráyé fọwọ́ tì í ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún lẹ́ọ̀ máa yọ láṣẹ Ọlọ́run ọba mi. Mrs. Antonia Ìyábọ̀ Ọláníyan olúwa ni olùṣọ́ àgùntàn yín ẹ̀yin kì yóò ṣaláìní kàngó báyìí là ń gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn akèrègbè ẹ ní wálẹ̀ ẹ ò jọ́jọ́ ẹ ò ní mọ sàárè ọmọ ẹ ó kó ẹ ó tọ́ ẹ ó fèrè kìjòbì ẹ̀mí yín tó sọdún eléyìí láṣẹ míì nínú ayọ̀ ìdùnnú pẹ̀lú ìfọkànbalẹ̀ ńlá n ó kì ọ́ bí ológun ẹrú n ó kì ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n nítorí bùrọ̀dá Táyé àti àdìkẹ́ǹdé tán gbà mí láago tán ní kí n máa kí yín kí n máa kì yín èmi bùrọ̀dá Gbémsky Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ wá sọ wípé ẹ̀mí yín tó sọdún eléyìí láàṣẹ rẹ̀ mìíràn ìgbà ọdún kan ni ó.